eléyìí mà tún lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ tuntun lẹ́nu bàbá Ajirebi lẹ́yìn ìgbéyàwó tó ti pé 35 years bàbá ìtún ni tí Ọlọ́run bá fáwọn níyọ̀ǹda àwọn á tún fi obìnrin mẹ́ta míì lé níbo la já sí nítorí Ọlọ́run mo fi pé ọ̀pọ̀ wa la rántí actor Káyọ̀dé Ọláṣẹ́yìndé tí ọ̀pọ̀ mọ̀ sí Pa James or bàbá Ajirebi wọ́n jẹ́ àgbà òṣèré tíátà Yorùbá tó ṣe pé Ọlọ́run ní kí ògo wọn bẹ̀rẹ̀ sí ní máa búyọ pẹ̀lú ipa tí wọ́n kó lóòrùn tí wọ́n play nínú fíìmù adẹ́rìnpòṣónú kan tí àkọlé ẹ̀ ń jẹ́ Papa Ajasco lọ́dún náà lọ́hùn tẹ́ bá sì rántí dáadáa àtìgbà yẹn sì ni ògo wọn ti búyọ tí ọ̀pọ̀ wá sì ti mọ̀ wọ́n dáadáa gẹ́gẹ́ bí adẹ́rìnpòṣónú nínú gbogbo fíìmù àgbéléwò tí wọ́n bá ti kópa báwo wá ni stage name tí wọ́n jẹ́ nínú fíìmù Papa Ajasco lọ́dún náà lọ́hùn ìyẹn Pa James báwo ló ṣe papọ̀ mọ́ orúkọ wọn gangan tí wọ́n jẹ́ ní real life bó ni wọ́n ṣe bẹ̀rẹ̀ eré tíátà ní ṣíṣe gan àti pé kí ni experience bàbá Ajirebi gan so far látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí wọ̀nyí àti àwọn ìbéèrè míì ó ní bàbá Ajirebi ṣàlàyé nínú fọ́nrán tó wà níbí tá a máa jìjọ wò àmọ́ kí n tó wá máa gbé wọlé ẹ dákun ẹ máa bá mi follow Digi Naija online tv lórí ayélujára Facebook link tó máa gbé yín dé péèjì wá wà ní abẹ́ fídíò yìí tẹ́ bá ti click lé lórí tààrà lẹ máa já sórí Digi Naija online television lórí Facebook ẹ kàn máa bá mi follow péèjì náà from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan náà fọ́nrán bàbá Ajirebi tó fi ṣàlàyé experience wọn so far ó ń rèé ẹ jẹ́ kí n gbé wọlé ká àjèjọ gbọ̀ mò ń padà bọ̀. I gather money, started to sell goods on go slow. Amataja lo apogbon. Now some of our colleagues, they go fight one man. They slap the man that they want to hit them with the motor. Ilẹ̀ ti mọ́ gbogbo èèyàn ti sá lọ. Kí wá ló dé? Èmi náà bá sọ pé kí ló dé náà ni ọlọ́pàá mú wọn. Èmi náà bá sá. Mo ti sábà yìí. Ọlọ́pàá kan wà ní abẹ́ kínní. Ó kàn fún mi nípa ni. Mo ṣubú nìyẹn. From there, carry us to Central Police Station. Kí là ń tà? Máa ń ta lighter. Lighter tán fi ń sìgá. Àti ashtray. Àwọn kan tí mo máa ń tà nìyẹn. From that Central Police Station wọ́n kàn line wa up sínú mọ́tò ni. From there to court. He just said that we beat bank manager when we want to judge the case. They say we should go to prison for 3 months or we pay 5 naira. ẹjọ́ ètò Ọlọ́run I started to beg people ẹjọ́ ẹ mọ̀ jẹ́ ń lọ sẹ́wọ̀n. àwọn ọ̀rẹ́ mi kan wá pè mí wọ́n ní kí n ká lọ sí ibi táwọn ti ń ṣe tíátà. mo lé mi ò lọ wọ́n fọ́ọ̀sì mi mo lọ mò ń wò wọ́n bọ́n yẹn ń ṣe. ẹnìkan nínú wọn wọ́n ní kó ṣe àwọn night guide àwọn ọdẹ alẹ́ náà ní kó ṣe. ó wá ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ọ̀gá ẹ̀ bá yarí ó lóun ò tiẹ̀ ṣe mọ́ táwọn ti ń kọ́ látijọ́ yìí ẹ ṣe rọ́bọ̀rọ́bọ̀ ìkíní kan. To God who made me mi mọ nǹkan tó fọ́ ìsọ̀rọ̀ yẹn jáde lẹ́nu mo ní mo dẹ̀ lè ṣe o. báyìí bá ní òkè kí n wá try ẹ̀ èrú tó wá ń bà mí èrú dẹ̀ pọ̀ because àbọ̀ síbẹ̀ àti mo bọ́ síbẹ̀ báyìí mo wá ṣe kìíní yẹn ó wá dùn mọ́ gbogbo yẹn wọ́n kàn pàtẹ́wọ́ ni to that man said you are going to play this role so it's for you. Ọ̀daràn. So from there no parent will like his children to or child to act. At that time. Really. Wọ́n ní fẹ́ kó tiẹ̀ ṣe ni ọmọ burúkú ló tiẹ̀ ń ṣe. Yes. So ó pè wọn kẹ́ máa tajà lórí bíríìjì yẹn jù kẹ́. Ó tiẹ̀ pè wọn ṣe bó ń tajà ṣe bó ń gbowó wálé wọ́n ti mú kerosene wọ́n dà sí ara parapara yẹn ni wọ́n kàn jù náà sí ni iná bá ń dùn lálálálá mọ́ mi wà nílé mọ́ mi dẹ̀ wà nílé gbàtán ní àwọn onítíátà wọ́n ń jó kinní bẹ́ẹ̀ wọ́n ń lura wọ́n ń pa kinní kan wọ́n ń ṣe kinní kan mọ́ mi bá bẹ̀rẹ̀ sí pariwo Káyọ̀dé sórí tó fẹ́ lọ ṣe sórí iṣẹ́ burúkú kinní kan wọ́n máa àwọn lọ fi ijọ́ mi sùn wọ́n pè mí sí àárín fámìlì nǹkan tó fẹ́ ṣe yìí àwọn ò faramọ́ iṣẹ́ jákujàku gbáà ni lọ́wọ́ àṣẹ́sì náà. There was a day tí wọ́n kọ́kọ́ rí mi lórí tẹlifíṣàn àwọn á rí mi lórí talent hunt àwọn àlọ́ pé mami wá wọ Káyọ̀dé wá wọ ọmọ ẹ mami náà dé ń wò ó rí mi ṣe. mo ti join kíní yẹn nìyẹn I started drama
acting. From there, I know about that. They gave me Pa James. Okay. On Wale Adenuga production. You don't know that I'm James before. Oh. He just put James there, that character is Pa James. I finished my primary school in 1971. We dey go school primary 1, primary 2 to primary 7. That time. Primary 7. Yes, primary 7. Èyí ò kàwé púpọ̀, but àwọn ọmọ mi mo ti sọnù ayé mi pé wọ́n gbọ́dọ̀ kàwé gan gidi. Nígbà tí Samuel fẹ́ lọ sí University Ifẹ̀, ọjọ́ tó wá bá mi kọ́bọ̀ òsì lọ́wọ́ mi, mo ní akàmọ́ ń sọ pé ọmọ lọ University kò mọ̀ sówó lọ́wọ́ mi, kò mọ̀ sí kíní kan. Níbẹ̀ náà ibi tí mo ti ń sọ náà náà sọ pé kí n lọ bá alágbádá báyìí káyà mi lówó. Ọlọ́run dẹ̀ láti ibẹ̀ lọ báyìí mi tiẹ̀ ìyá kọ́bọ̀ lọ́wọ́ ẹnì kankan, mo ń flow lọ ni, so ọkàn mi ó bá a lẹ̀. Ìgbà wo ni irun lọ? Irun lọ ní ìgbà yẹn mo wà ní UTC ní 1984. 84 ló ti lọ. Nígbà tí yarun báyìí ó ti ń sí díẹ̀. Ẹ bọ ẹ ti máa mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé ó máa lọ. Mi mọ̀ ṣe fi gbéyàwó ó máa ti wọ 35 years. 35 years. Lẹ́yìn ìgbà yẹn tó mú yàn dúró tayọ pé àforítì ọkọ àti ìyàwó. Ìjọ́ tí ò bá sí lọ́wọ́ ọkọ kíyàwó gbìyànjú. Ìtàn pé ńgbà kan a máa sọ pé eléré fẹ́ ìyàwó púpọ̀. Irinṣẹ́ náà fi wọ́n ṣe. Ìyàwó kan tó máa ń fi ìyà jẹ yàn díẹ̀. Ìyàwó kan tí ò tí mi mọ̀. Tó bá lóde ò lọ ni. Tọkọ yín bá balẹ̀ jù báyìí lẹ máa fẹ́ ìyàwó mi. Kódà mo lè fẹ́ mẹ́ta sí. Tọkọ yín bá balẹ̀ jù báyìí lẹ máa fẹ́ ìyàwó mi. Ṣé kò dáa ni? Hey, wow, Baba Ajirebi is always very very funny. Either wọ́n ṣe fíìmù ni o or wọ́n ṣe fíìmù ni, evergreen ni wọ́n, because and I appreciate rírí wọn lórí screen wa ní gbogbo ìgbà táwa gan dàgbà. Wọ́n jẹ́ actor kan tó ṣe wípé mo máa ń look forward láti wo fíìmù wọn ní gbogbo ìgbà ni. A sì gbàládùra wípé kọ́lọ́run túbọ̀ máa bá wa lọ́ra ẹ̀mí Baba Ajirebi. Ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ ká lọ ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí ká tiẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn náà ń sọ nípa veteran wa Baba Ajirebi. Kọ̀mẹ́ntà kan Títí Ládé jù wọ́n, ó ní I miss Pa James o, I can't forget the role in Papa Ajasco abi o, where he tried to steal hot akara in his cap and put it on his head. Honestly, ṣé mo sọ, I really appreciate rírí wọn lórí screen wa, and àwọn ipa tó máa ń kó, he is always so funny. Wọ́n máa ń rí àwọn role yẹn, wọ́n máa ń rí wọn interpret perfectly ni. Honestly, Baba Alagbo náà ni na their generation dey very lucky when it comes to marriage. Is that true? Aláwọn míì náà tó wà very very lucky ní generation tiwa náà with marriage. Is not Ọlọ́run ṣe kádàrá pé kí àwọn wà lucky in marriage ní generation tiwọn. Bẹ́ẹ̀ náà là ń láwọn míì tó ṣe wípé they are not so lucky in their marriage ní the generation tiwọn. So it is vice versa. Ilé ayé kò sí tibitire la ṣe dálé ayé, either generation or no generation, tibitire onílé ayé ṣe wà. Sẹ́túnjẹ́ máa ka comment lọ síwájú. Another person, Lenny Cute, only Pa James in Papa Ajasco. I remembered when he bought a Betu car and tied the car to himself while sleeping, and they eventually stole the car. Pa James, very funny character. Sincerely speaking, kò sẹ́nibọ̀dì tó lè gbàgbé Baba Ajirebi pẹ̀lú role tí wọ́n take nínú Papa Ajasco. Another commenter, Karim Ononi, may Almighty God bless Pa Ajirebi for us. He has been an amazing actor. Yes, Ami. Olaide Balogun Ononi, Baba, you will live long and reap the fruits of your labor, sir. Ami, Ashedumare. Kim Kati Noni, legend. I love his role in Papa Ajasco. Very funny, exactly. But commenters gan wọ́n comment there, wọ́n concur wípé no, role tí Baba Ajirebi take nínú Papa Ajasco, no. Kò sẹ́nibọ̀dì tó lè gbàgbé wọn. He was able to interpret that role so perfectly, and that is why tí ògo wọn fi búyọ títí dé ní àdẹ̀lẹ̀ gbàgbé wọn nínú Yorùbá Nollywood industry. Another commenter, I am IBG, only I remember when Papa dey tell me how acting made him have boldness onto police. He told me how much he feared police before
he started acting. So this is some of his experience. You can see ọ̀nà ṣe sọ pé kéèyàn máa ṣe dáadáa kí anybody téèyàn bá ti ń pàdé kéèyàn máa ṣe dáadáa sí wọn either o mọ̀ wọ́n rí àbó mọ̀ wọ́n rí. Look at this commenter now, wọ́n tún mọ bàbá Ajirebi rí, wọ́n ti pàdé ẹ̀ rí on a personal level, one-on-one level, and they related so well. That is why he could write this kind of good comments sí under video yìí. Ẹ ti jẹ́ ká comment díẹ̀ lọ síwájú. Hassan ó ní, I don't know why you carried me when I was a baby. I'm also bad just like you, Pa James. Why na? Irú èèyàn wo lélẹ̀? Ṣé lóòótọ́ ni pé Pa James ló gbé ẹ lórí ẹ̀ ṣe pa ni? Ọlọ́run ti sọ pé orí títí ẹ̀ máa pa ni now. Another commenter, Ajewole Bukola ó ní, Daddy Pa James, may your days be long. Then another commenter, Larry ó ní, wow, story life. You will never walk in vain. Big of encouragement, consistency in everything you are doing. So according to this comment, a rí wípé a lot of people lórí lè rántí Pa Ajirebi role tí wọ́n play nínú Papa Ajasco. Ṣé mo pé mo dẹ̀ ti sọ́nà lẹ́ẹ̀kan wípé fíìmù yẹn òun ni ó jẹ́ kí ògo wọn búyọ, òun ló bring wọn into limelight tí everybody wá fi mọ̀ wọ́n dáadáa. Lónìí a dẹ̀ hope wípé we will be seeing more of Baba Ajirebi lórí social media. He can always come to social media láti máa entertain wa, láti máa dẹ́rìn pa wá náà, láti máa ṣe one or two comedy gẹ́gẹ́ bí veteran tí wọ́n jẹ́ nínú Nollywood industry. Ẹ̀yin èèyàn wa títí dìgbà mi tátijọ́ máa pàdé, ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online TV lórí ayélujára Facebook. Link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fídíò yìí. Tẹ́ bá ti tẹ̀ ẹ já sórí Digi Naija online TV, ẹ kàn máa bá mi click lórí follow button. Ó tán from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń gbé wá ní gbígbóná ní yàjó títí dìgbà míì tá a tún jọ máa pàdé. Ó dàbọ̀.